náà Sisi Alagbo Eniola ẹni ìkà ni ẹ torí pé kò bá kí n ṣe ẹni ìkà wọn ò ní máa forúkọ ẹ bá tèèyàn jẹ́ kínú ẹ dẹ̀ máa dùn inú ẹ ń dùn ọmọ 23 years inú ẹ ń dùn arúgbó lọmọ látilẹ̀ inú ẹ dẹ̀ ń dùn wọ́n ṣe mú ọmọbìnrin yẹn tó ń ṣe lóríṣiríṣi àṣẹ ẹ̀sìn ẹ̀ ó máa gbáski ó máa go global ó go worldwide níbi tí wọ́n ju pé kú ẹ̀ sí aṣọ pọ̀ gan ó ti rí gbèsè ayé ẹ̀ ó go worldwide ni jẹ́ kí gbogbo èèyàn máa mọ̀ tó wà níbi tí wọ́n ti ń ṣe bí jẹ́ káwọn èèyàn máa mọ̀ wá sórí social media ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di celebrity òjijì wọn ò tiẹ̀ trend nípa dáadáa nípa aburú lójoojúmọ́ gbogbo ìgbà tó bá máa trend aburú yìí ẹni ebi ni ẹ ìwọ tó máa bọ́ síta tó máa ní ó ń ta àgbo báyìí o ó ń ta àgbo eléyìí o ìwọ náà wo owó pékùsì tó ní owó skin ẹ ìwọ tó ń ta àgbo oríṣiríṣi àwọn àgbo tó ń ta yóò lè mú kí skin ẹ dání ó lè mú ni èló ni dang style tó wà ní Nàìjíríà èló ló fi fẹ́ fi ṣe consultation pẹ̀lú wọn láti lè lo skin láti lè lo cream gidi ó di kò ń ṣe pé kò bóra àwọn lè yóò bóra láti lè fún ẹ ní flawless skin èló ni dang style tí wàá lọ bá wọn fún consultation tí wọ́n wo skin ẹ tí wọ́n máa fún ẹ ní moisturizer tó máa moisturize kò ń ṣe pé kó wá dàbí agara ń ṣá ó wá yàtọ̀ sí àṣànà ó wá dàbí ó wá bọ́ wá lè wá dàbí òkú mo wo no mo ní no kò kì í ṣòwò màá tún padà lọ sórí page ẹ mo ní no mo wo pé gbogbo ìwòwò ẹ Sisi Alagbo orí pé tó bá gbé ẹsẹ̀ gbẹ Farida orí pé ó nà ya ẹ pa pẹ̀lú gbogbo òṣì tó wọ̀ láyé ẹ Farida nà ya ẹ pa aṣọ ní oko nínú ilé ó tún mú òbò ẹyẹ náà ó tún fi gbalé ayé ọkọlọkọ ó tún lọ fi gbalé ó tún lọ fi gbọ́ ọkọlọkọ yẹn sámi oko tó ń dó nínú ilé yẹn kò tó ẹ ìgbésí ayé gbọkọgbọkọ ló wá obìnrin tó ń ṣá wọ́n máa support ẹ wọ́n ṣe ní fún ẹ ní support ìgbà tó jẹ́ pé gbogbo ọkọlọkọ ti dó tán wọ́n máa support ẹ náà wọ́n fún ẹ ní support obìnrin tó rí tó ń support ẹ òun náà máa ń ṣe ṣìnà ní ó ń dó oko olóko ní oko olóko lónìí irú èmi ṣe mi ondo married man tó bá pẹnu sí mi máa lé ẹ dànù kò sí nǹkan tó kọ èmi àti ẹ Ọlọ́run á tú àṣírí ẹ síta fún mi pé married man ni ẹ kó má sọ fún mi Ọlọ́run á tú àṣírí ẹ síta tí ò dẹ̀ ní sí nǹkan kan mi ò ń tẹni tó máa ń tẹ̀lé ọkùnrin lẹ́ni ẹni kó sáré dómi lẹ́ni kó possible pẹ̀lú bí mo ṣe rí yìí ò ní tòsí mi lẹ́ni kó dómi lẹ́ni so Ọlọ́run á tú àṣírí ẹ síta fún mi ṣó ti rí bẹ́ẹ̀ yẹn sìn Ọlọ́run á tú àṣírí ẹ síta fún mi ṣáà ní Ondo married man èèwọ̀ ló jẹ́ níbi tèmi ti wá èèwọ̀ láti jẹ́ married man àyànmọ́ tèmi ò kí ń dó married man Ọlọ́run mi ò kọ́ bẹ́ẹ̀ Ọlọ́run mi sọ fún mi pé one wife and one man òun ni Ọlọ́run tèmi sọ bẹ́ẹ̀ fún mi nǹkan tí Jésù mi sọ nìyẹn nínú Bíbélì Ọlọ́run tí wá sọ pé tí ọkùnrin tí bá tí wá fẹ́ tú ọkọ mi ìfẹ́ mo lè fẹ́ widow ẹni tí ìyàwó ẹ̀ ti kú àbí ẹni tó ti kọ ìyàwó ẹ̀ sí ìdí tó dáa fún ìdí tó dáa tó fi kọ ìyàwó ẹ̀ ni mo lè fẹ́ àbí widow tí ẹ̀ ṣì dá ẹni tí ìyàwó ẹ̀ ti kú ìyẹn ṣì dá torí pé ìgbà míì tó bá fẹ́ wá ìdí tí ẹlòmíì fi kọ ìyàwó ẹ̀ kò ń ṣe pé nípa àgbèrè ṣíṣe ló ṣe kọ ìyàwó ẹ̀ ó lè jẹ́ pé torí pé obìnrin tó wà ń ta torí ẹ̀ níyàwó ẹ̀ ṣe lọ ìwọ ọkùnrin yẹn kò ṣe fẹ́ mi ò ní Ọlọ́run ní gbé mi pa owó ọkùnrin bẹ́ẹ̀
nítorí pé passion ìbínú tí obìnrin yẹn fi kúrò nínú ilé ẹ̀ òun náà ló máa ṣẹlẹ̀ léwọ náà lé lórí. Ọlọ́run ń jẹ́ n pàdé owó ọkùnrin bẹ́ẹ̀ lórúkọ Jésù. O lè tẹ̀lé widow àbí ọkùnrin tí ò bímọ rí tó jẹ́ single man tí ò tí fẹ́ yàwó rí tóun àtìyàwó ò sí mọ́ o lè fẹ́ yẹn ṣùgbọ́n kó mọ̀ yí pé ọkùnrin yìí òun àti obìnrin máa ń jọ ń sùn papọ̀ ó dẹ̀ lọ fẹ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run ní bíbélì mi tó fi ibi tèmi ka bíbélì mi dé ẹ̀ṣẹ̀ ló jẹ́ ní ìdẹ̀ ní hùwà ẹ̀ṣẹ̀ torí the wages of sin is death ní ìdẹ̀ ní hùwà ẹ̀ṣẹ̀. Inú ẹ̀ ń dùn wo lọ́jọ́ tèmi báyìí sí wo lé ní ẹni tí mo believe wípé àdàbà Síónì tí mo rò bóyá ó máa fún ẹ ní support èpè ló ń gbé ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ èpè ló ń gbé ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wí péjì àgbàbà Síónì yẹn tí ẹ kọ́kọ́ bẹ́ẹ̀ ka right up ẹ̀ àdàbà Síónì yẹn kọ́kọ́ bẹ́ẹ̀ ka right up ẹ̀ yẹn kọ́kọ́ bẹ́ẹ̀ ka right up ẹ̀ àdàbà Síónì yẹn bẹ́ẹ̀ ka ó ti yẹ ó ní only I saw some ladies and women comment on CC Onidokudo only 3 song saga. Only now I see 88% of lady here on social media is full of marriage depression. Oh, that is why many don't know what is right again. Eti Yawere. Okay, Eti Yawere. Eti Yawere now do some posts and comments you need to know who associate yourself with. Ayé ọ̀pọ̀lọpọ̀ yín ti bàjẹ́. Many things that make a lot of you a single mother are still running in your blood. Àwọn olórí burúkú obìnrin onídòkúdò. Ó ti rí. Ìjẹ́ o ti wo fídíò tó ṣe. Mo rí fídíò yẹn lọ́dọ̀ Amẹ̀bọ̀. Mo yá gbé. Ẹ bá ti rí mi tí mo gbé fídíò. Nǹkan tó máa kọ sórí fídíò yẹn lèmi náà máa kọ sórí fídíò mi o. Tó bá wá sí abẹ́ fídíò mi, tó bá wá kọ́mẹ̀ntì aburú, mo copy, mo dẹ̀ paste. Ó ti yẹ yín sí. Nǹkan tí ẹni yẹn kọ sórí fídíò mi ni máa gbé sórí fídíò mi. Àwa lórí péjì àbẹ́nìkẹ́ni jà. Ó ti yẹ yín. Tí bá copy, mo paste. Ó ti yẹ yín sí. So ìwọ tó bá ní ọ̀rọ̀ tí wọ́n kọ yẹn write up yẹn, má bá mi jà o. Torí mi copy, mo paste. Torí pé wọ́n náà máa ó ti rí níbi tí wọ́n ti àwọn ẹni tó ní gangan ó ti rí ẹni tó ní gangan. So má wá bá mi. Tó bá wá bá mi, máa tọwọ́ bò ẹ́ lẹ́nu. Wàláì. Má gí ẹ̀jẹ̀ wá fi wọn apá àwọn ọmọ ẹ lọ́nà ọ̀run. Wàá rò bóyá ó ju write up yẹn lọ ni. Ṣé kò yẹ ń sìn? Torí pé ẹ like nonsense lórí social media. Ẹni tó kọ write up gangan ẹ̀ ní lọ bá. Ẹ̀ ní lọ bẹ́ẹ̀ nìyẹn gangan. Ẹni tó wá ṣe copy and paste lẹ máa wàláì máa gé ẹ̀jẹ̀. Wàá mọ̀ pé ó ti yàtọ̀. Wàá mọ̀ pé ó yàtọ̀ gan. Wàláì. Mo kàn zip ẹ̀ nítorí Jésù. Torí àwọn òbí ẹnikẹ́ni jà. Ṣùgbọ́n nǹkan tá bá rí lórí social media máa gbé tó máa gbásgì. À ń lò. Tí ò sí aláya bàbá anybody tó lè mú mi dání. Because tó o bá fẹ́ kó jẹ́ private, tó bá fẹ́ kó jẹ́ public, o ò ní gbé sí public. Gbé sí private. Tó bá jẹ́ private kò sẹ́ni kankan tó máa rẹ̀. Ó ti yẹ. Nǹkan tó bá ti mú ẹ tó gbé sí public, ó di dandan àwọn èèyàn máa ganu sí. Of course, anybody máa ganu sí. Wọ́n dẹ̀ máa ganu sí yàmàyàmá. Tí bá gbé nǹkan sí public, ganu sí yàmàyàmá. Mi ò ní bínú sí. Tó bá gbé nǹkan sí public, máa ganu sí yàmàyàmá. Ọlọ́run ni mo fi ṣẹlẹ́yà. Mo fi ṣẹlẹ́rìí. Ọlọ́run ọba ń gbọ́ ni mo fi ṣẹlẹ́rìí. Máa ganu sí student mi á ganu sí. Kò sí nǹkan tí wọ́n ní sọ ń pa ẹ̀. We don't fear here. We are fearless in níbi orí péjì o. Are fearless now. Àpọ̀, but we are mighty. Ó ti yẹ yín sí. We are supporting nonsense. Any student tó bá support nonsense mi ní gbé voice note yẹn síta. Ó máa lọ ṣiṣẹ́ fún ẹni tó ń support yẹn, á lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀.
á lọ síbẹ̀ máa lọ ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ máa replace lẹ́sẹ̀kẹsẹ̀ à ń support anybody à lọ́ta níbí báyìí anybody tó bá ti ṣe nǹkan tí ò dáa sọ tòótọ́ fún wọn à ní ọ̀tá à sí nínú sága mi ìdẹ̀ ní fara mi sínú ẹ̀ à sí nínú sága yín à wá ọ̀rẹ́ à dẹ̀ wá ọ̀tá a máa sọ òdodo ọ̀rọ̀ ó di dandan ọjọ́ kan òdodo máa dé ó di dandan a fẹ́ onírọ́ mọ́ enough of lies tó bá mọ̀ pé kíní is not right say the truth you will be my student tó bá jẹ́ olótìtọ́ we have no favorites say the truth ó sì yẹ yín sí tẹ́ bá wíwá tá a ṣe fídíò àbẹ́ni kankan jà ó sì yẹ yín sí we are telling you the truth fídíò tó ṣe lé lórí yẹn òun la máa analyze lé lórí ṣé kò yẹ yín sí àfẹ́ lọ́hùn bẹ̀ yín ni o à ń bẹ́ni kankan jà ń bíbà kò sí sága má máa ronú bí ẹni tó rí ẹ ti bí orí ẹni tó rí òpè please àní sọ jù bẹ́ẹ̀ lọ kí ló wúkọ ẹ Sisi Alagbo olóbò táǹkàsì wọn bí olóbò wèrè ṣèwé olóbò tó ń ṣanwọ́ sí òbú òtún lè máa wá mi Jesus ṣé òbú ẹ ò lè wá mi pẹ̀lú gbogbo àdódùn wèrè tó sọ pé òun ta tó lóun ta káyá mátá wọ́n tó ń ta káyá mátá ó jẹ́ dá gbogbo jágbajàgba wèrè tó ń tà nù ó jẹ́ lọ dá gbogbo àwọn wèrè àgbò òṣì tó bá ra káyá mátá lọ́dọ̀ Esabod tó ti gbó gan Esabod 65 years gan wà láìtàláì òbú ẹ̀ sì máa yọ mi káyá mátá tẹ́sàbọ̀dù ń fọwọ́ pòpọ̀ ó ti yẹ́ ń sìn lọ́ra lọ́wọ́ ẹ̀ wá rí pé bó ẹ sì máa yọ mi ìwọ tó ń ta káyá mátá tó bò ẹ dry òbò ẹ dry ọmọ 23 years tó bò ẹ ti dry níbo ni gbogbo òbò ẹ lọ gbogbo mi òbò ẹ níbo ló lọ ọmọ 23 wọn gbọ́dọ̀ tọwọ́ bò òbò ẹ sábọ̀dù tó ṣe di 65 kó mi má jáde mẹ́ wọn gbọ́dọ̀ nǹkan tó ti mú ẹ sábọ̀dù tó sọ pé òun nídìí okó tó máa sọ iṣẹ́ tẹ́lẹ̀ tó máa ṣe báyìí tó máa sọ pé òbú ẹ ṣì ń yọ mi ló ṣìṣì nídìí oko obìnrin tó bú ẹ bá ti gbẹ kò lè nídìí oko mọ́ ìwọ oko kí ló wúkọ ẹ engineer sí àti bó lóríṣiríṣi orí oko àti bó òbú ẹ ò lè máa yọ mi naturally kó tiẹ̀ fọwọ́ pẹ́ lọ́yàn kójú òbú ẹ máa wet kò sí ẹ̀dẹ̀ ló ń ta káyà máa ta ṣe fake ló ń tà fún wọn lórí social media ìyẹn náà wà òkè àwọn tó ti larí mọ́ gbogbo àgbo ẹ̀ wọ́n larí mọ́ gan ṣé ń búṣì tó ń tà fún wọn lórí social media ni tó máa lọ máa sanwó kí ló wá dé tó wá ń sanwó fún àwọn tó wá ń bẹ ṣe testimony àṣé gbogbo yẹn náà fake ni àṣé gbogbo àwọn testimony wèrè tó máa wá ń ṣe lórí page àṣé fake ni àṣé kò yẹ kó máa recommend ẹ fún anything àṣé kò yẹ kó recommend ẹ ò ń ṣe rẹ I'm telling you the truth you are deceiving yourself àṣé àgbo ẹ kò sí kankan nínú àwọn àgbo tó ń tà tó lè fún ẹ ní wetness kò yẹ o mọ̀ pé ọkùnrin ò like ojú abẹ́ tó dry kò yẹ natural ògbó gbọ́dọ̀ yọ mi naturally ògbó gbọ́dọ̀ yọ mi ó funny gan Ọlọ́run ṣàánú wa àwọn èèyàn wá ń bọ́ síta àwọn èèyàn rí fídíò yẹn wò gan o oríṣiríṣi làwọn fídíò táwọn èèyàn wò ògbésí ayé ẹ̀ wọ́n wá fi ẹ́ pa no wọ́n fi ẹ́ pa jálajàla ó yàtọ̀ sí ajá wọ́n náà wo bó ṣe rí pẹ̀lú gbogbo owó tó ti rí pẹ̀lú gbogbo owó yẹn sọ pé o ti travel lọ́tún o ti travel lọ́sì èló ló máa fi lift ọyàn ẹ díẹ̀ sókè èló ló máa fi lift ẹ sókè ó yàtọ̀ sí ajá I'm telling you ó bójú àwọn èèyàn jẹ́ gan o wà láìtàláì Sisi Alagbo ó bójú àwọn èèyàn jẹ́ gan ó gbọ́dọ̀ lọ change orúkọ yẹn ni o torí àwọn tó ń ta àgbo gangan àwọn tó máa ń ta àgbo original wọn ò rí bó ṣe rí yẹn wọn ò rí yàmàyàmà nígbà tó bá bọ́ ọ wálẹ̀ ó wá ní gbogbo
gbogbo òṣì máàkì lára ìwọ tó yẹ kí lorúkọ ẹ̀ tó yẹ kí black yẹ kó máa shine Milani yẹ kó máa pumping tó bá bọ́ ọ̀rá lẹ̀ kí Milani yẹ kó máa pumping ó wá ṣàlàwọ̀ ó ṣàlàwọ̀ ju Esabod gan lọ Esabod 65 years old ó wá ṣàlàwọ̀ jù lọ. Look at you. Ó wá dàbí ìyá lábúlé. Ó ṣàmọ àwọn ìyá lábúlé tẹ́bi ti pakú tán ti wugi. Tán máa wà lábúlé tán máa jókòó sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tó bọ́ra lẹ̀. Lọ wo ìyá yẹn kó wo fọ́tò ara ẹ̀. Go and rewatch that video. Eniola, lọ rewatch video yìí. Lọ rewatch ọmọ 23 years tó ti gbó bí ilẹ̀ Galilee, òbó gbó ojú gbó gbogbo ẹ̀ gbó. Ó wá papò. Ó wá dàbí skeleton. Ó mọ àwọn skeleton yẹn. Wọ́n máa ti kú tí gbogbo ẹ̀ máa ṣẹ́kù bó ṣe wá rí nìyẹn. I feel for you. Mo understand. Mo understand pé o ní time láti lè sọ oúnjẹ gidi. Mo understand pé bye ló máa ń ṣe oúnjẹ kò sí oúnjẹ. Mo understand it. Mo understand pé gbogbo owó tó máa ń pa láyé ẹ̀ o máa fi ń ṣe àfihàyé fún wọn lórí social media ni. Kán lè rò bí o ti arrive. Àṣewèrè ò arrive lọ síbi kankan. Àṣojú kan ni wèrè wà. Nuisance. Tó lè humiliate obìnrin ẹgbẹ́. Look at you. Ó bó ṣe rí. Ojú ẹ̀ wá ṣe bí ojú ẹ̀ wá ṣe ojú ẹ̀ nìkan la fi mọ̀ pé ẹni ọlá lélẹ́yìí o. Ẹnu ọlá lélẹ́yìí o. Ẹ̀yin ojú ẹ̀ wá ṣe bákan. Ìwọ náà wo oko tó ń dó, oko onídọ̀tí, oko oníkúrú náà, oko onílàpàlàpà. Wá! Oníwó kò ní ó pa ọ́. Owó oko tó ń dó. Wo oko tó sọ pé kán wá bẹ́ẹ̀ dó. Oboko yẹn náà ṣe ìwọ náà wo ẹni ìkẹta yín. Wo kẹta yín. Owó oko tó sọ pé kẹ wá fi ṣe stirisan. Oko tó lè fún yàn ní pàṣọ kó tó yẹ pé tí wọ́n bá do tán lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn wọ́n máa ní stroke. Wo oko yẹn. Ìwọ náà wo oko tó sọ pé kán wá bẹ́ẹ̀ dó. Gbogbo abẹ́ ó wẹ̀ fún ó shave fún ó ṣe kankan fún. Ó dẹ̀ tán fídíò lẹ̀. Ó nífẹ̀ẹ́ ara ẹ̀ gangan. Ó tán fídíò lẹ̀ fún wo ẹ̀pọ̀n bẹ́ẹ̀ yẹn. Ìwọ ẹ̀pọ̀n yẹn ló tán fídíò lẹ̀ fún. Ẹ̀pọ̀n tó ti funfun. Ẹ̀pọ̀n tí ò fine. Ṣé tó bá ń lọ jáde kò kí ń para ní òun para fún ni ó mú dání nínú ajéjẹ fún bàbá Mayawo má ní má bà tèmi jẹ́ má bọ̀. Má wẹ̀ fún bàbá Mayawo má wẹ̀ fún. Má para fún. Má wọṣọ fún. Bàbá Mayawo kọ́kọ́ má wọṣọ má ní Jésù gbà mí mọ́ mi ana Mayawo ọkọ ẹ̀. Ó ti o má bọ̀. Ó mọ̀ pé tó bá ti jáde bí ọkọ ọmọ mi ana Mayawo wà nílé. Wọ́n ní pé orúkọ ẹ̀ ọkọ ọmọ mi ana Mayawo ló ń lọ yẹn o. Èmi ni máa wẹ̀ fún nínú bathroom. Tí bàbá Mayawo bá wọ bathroom by 2 minutes ó ti bọ́sta. Má dá padà síbẹ̀ ni mò ń lọ wẹ̀ fún nǹkan mi ni. Táìmù tó máa jí tó máa lọ síbi iṣẹ́ mi máa wẹ̀ fún. Mo dẹ̀ ṣì máa wẹ̀ fọ́mọ. Màá kọ́kọ́ wẹ̀ fóun náà. Kò dẹ̀ sú mi kò rẹ̀ mí kò rò mí. Because tó bá ti kúrò nínú ilé ọkọ bàbá Mayawo wà nìyẹn. Ọkọ bàbá Mayawo wà nìyẹn ọkọ tí wọ́n ní pé lórúkọ ẹ̀ wọ́n ní sọ pé ìyá ọlá ni o. Wọ́n máa ní ọkọ bàbá Mayawo. Màá make sure pé shoe tó fẹ́ wọ̀ ó gbá sí. Màá make sure pé top tó wọ̀ sísàlẹ̀ èmi gan mo ti ń rà. Èmi mo make sure pé mo ra gbogbo nǹkan. Mo máa wẹ̀ fún tí màá ṣe mu ẹ̀ dáadáa. Ẹni tó jẹ́ pé ó wà hairy gan. Ẹ̀ẹ̀mejì ló máa lọ shave ní salon. Ẹ̀ẹ̀mejì nínú ọ̀sẹ̀ kan ló máa lọ shave. Wọ́n lè present ẹ̀ tó wà presentable bẹ́ẹ̀ tó bá wà níta ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ yẹn sìn. Ó tẹ́ mi lọ́rùn. A ní pé tó ṣe ń jẹ́ kí òun máa shave ní gbogbo ìgbà ó ti pọ̀ jù máa ní jọ má bínú jọ. Wọ́n máa rò bí àǹfààní mo fẹ́ lọ́kọ̀ jọ. Tó bá ti bọ́ ta sí ìwọ náà ṣàrí ọyẹ máa ń kí ẹ. Ṣé ń porúkọ ẹ̀ wọ́n porúkọ ọkọ bàbá Mayawo. Ọkọ ana Mayawo orí bẹ́ẹ̀ yẹn sìn. Jọ o mo fẹ́ lọ́ọ̀ ń bẹ̀ jọ. Gbogbo aṣọ tó bá ní kọ́lọ̀ owó ni máa fi fọ ọwọ́. Àbí kí n fi no stay sí àbí kí n gbé lọ sí dryer ọ̀dọ̀ àwọn tó máa ń fọṣọ. Tó máa bá mi ṣe máa make sure pé ó gẹ́ngẹ́ èmi tó pé mi ti mọ̀ pé mi náà máa gẹ́ngẹ́ láìsí ti bá bọ́ síta. Òun náà dẹ́dẹ̀ gẹ́ngẹ́ láìsí. Kò gbọ́dọ̀ dàbí ọmọ ọ̀dọ̀. Ìwọ náà wo owó oko yẹn. Oko tí máa ń gbé sí ẹnu àwa funfun. Kí ló fẹ́ fà funfun? Kí ló fẹ́ fà ní funfun? Kí ló dé tó ṣe máa funfun? O take ẹ má nìyẹn ó rí yàmàyàmà. O take ẹ ẹni tó jágbà tó lè tún lè take ẹ.
ó tún fi ẹ̀jẹ̀ abẹ́ okó ẹ̀ èló ló ń ta Johnson oil èló ló ń ta Johnson oil kó tiẹ̀ wá sọ pé òun lówó nílé ayé èló ní Johnson oil mo rò bí Johnson oil £500 mi ò bó wọ 500 naira ní Nàìjíríà torí tó bá wọ £1 shop nínú ìlú yìí ó wà ń bẹ èló dẹ̀ ní pounds bí 1000 something so mi ò rò bó yóò wọ 5000 naira ní Nàìjíríà Johnson baby oil tó bá ti gẹun tó tí wàá fi parun ẹ̀ tó bá fi para tó tí wàá fi pọ owó ẹ̀ èló ló ń ta àdí àgbọn gan tí ẹnjíníà kò bá ń lo àdí àgbọn ara ẹ̀ àdán kó bá ń lo àdí àgbọn wọn ò ní rí gbogbo kúrú náà tó wà ń bẹ yìí èló ló ń ta èló ló ń ta bíléèdì tó máa jókòó tó máa ti sórí bẹ́ẹ̀dì tó máa bá a fa bàbá Máyọ̀wá tó pé ó ní òun gan wàá ti sórí bẹ́ẹ̀dì wàá bá a fa a sọ fún pé ṣé mo wí pé okó òun ti ń lé sí mo ní màá bẹ́ẹ̀ ṣe tó bá lè wàá tì bòbò mi ó bá tán má bá ṣe ọkọ ẹni ẹjọ́ ń gbé ni Ọlọ́run dáríjì ọkọ ẹni ẹjọ́ ń gbé ni wàá ti sórí bẹ́ẹ̀dì èló ló ń ta bíléèdì tó bá tiẹ̀ lè ra bíléèdì èló ló ń ta ìfàhùngbọ̀n èló ló ń ta shaving stick tó pọ̀ gan tó bá wọ £1 shop wá rí ní £1.99 tó bá lọ wọ ṣọ́ọ̀bù tó fine pátápátá £1.99 wàá sì rí bí mẹ́fà ń bẹ shaving stick mẹ́fà yẹn ò lè lò lóṣù mẹ́fà I'm telling you wàá lò lóṣù mẹ́fà torí tí ẹyọ kan kó tó pa iṣẹ́ dà á sì fa tó ẹ̀mẹ́ta á sì fa tó oṣù kan gan èló wá ló wá fẹ́ ná ó ná 5000 láti máa fi shaving stick láti lè fi fá gbogbo kúrú náà yẹn láti lè máa fi ọṣẹ fọ kó bá ọṣẹ dúdú gan wàá fọ gbogbo kúrú náà tó wà lábẹ́ ẹnjíníà kòró wàá fọ gbogbo ẹ̀ wá fẹ̀yìn àwọn ẹpọn wèrè tó bá jẹ́ pé ó lóko lọ́wọ́ ní ṣó yẹ kán rẹ́kùn ọkùnrin tó bá lóko lọ́wọ́ kò kí ń ní ẹpọn ọkùnrin tó bá lóko lọ́wọ́ ẹpọn ẹ máa súnkì ni kò ní nẹ́pọ̀n lábẹ́ gbọ́ ló ti fẹ́ rẹ́pọ̀n ọkùnrin tó bá ní oko lọ́wọ́ Ọlọ́run dáríjì mí ọkùnrin tó bá ní oko gidi lọ́wọ́ kò kì í ṣe ọpọ̀n lábẹ́ ágìlì ló máa fi rí ẹpọ̀n ẹ̀ torí oko ó ti fi gbogbo oko yóò ti fi gbogbo nǹkan tó ń jẹ ẹpọ̀n yóò ti fi inú oko tán kò ní nẹ́pọ̀n abálájọ tó ṣe rí yàmàyàmà ikùn ti pọ̀ jù ẹnjìníà kò oníkùn ńlá ó dẹ̀ ń kígbe à ń tàgbà ṣe fèkì ni gbogbo àwọn àgbo tó sọ pé òun ta ṣé ẹnjìníà kò lè mú àgbo yẹn ni kò lè mú kíkùn ẹ̀ wálẹ̀ gbogbo àwọn àgbo kòkòrò tó ń ta ṣé ẹnjìníà kò lè mú àgbo yẹn ó lè fún lágbo yẹn mu kó o tiẹ̀ fi ṣe tested and trusted nínú ìgbésí ayé ẹnjìníà kòró ọkùnrin tó jágbà tí ó bá máa já nǹkan gidi gbà kó mọ̀ pé nǹkan gidi lòun jágbà kò ń ṣe onílàpálàpà nígbà tó máa já nǹkan gbà orí nǹkan tó jágbà onílàpálàpà ìwọ náà fẹ́ show color ni o fẹ́ popular tẹ̀ ń jù síta ọkùnrin tí ò tiẹ̀ fine orí yamayama ebi màmá gbéyàn ni téèyàn bá ń wò ìwọ náà wò kò sẹ́ni tó sọ pé àwọn move ara nínú kíní blue film tẹ́jọ́ ṣe blue film kó má sí obìnrin kankan kó má sọ pé ara òun move ó mọ àwọn ara táwọn àwọn tó má sọ pé àwọn wo fídíò yẹn ara wọn move àwọn tó ń rò kodo ó ti yẹ ẹsìn tó jẹ́ pé oko ó wọ́n nínú gbèsè ayé wọn tí Bukky Jesse tí ò lọ́kọ gan tó bá wo fídíò yẹn wà láì ara ò lè move ó máa fi èpè ránṣẹ́ sí ẹni Bukky Jesse tí ò ní boyfriend látọdún yìí ó máa fi èpè ránṣẹ́ sí ẹni ẹnjìníà kò ní fo lábẹ́ ẹni tí ò dóko láti jọ ọjọ́ tó bá wo fídíò yẹn ara ò ní move èpè ló máa ṣẹ́ fún yín ẹnjìníà kò ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ìwọ tó gbẹ níwájú ó gbẹ lẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ẹ pé kó lásẹ̀ láì ṣe pé ikùn ń disturb ẹ láti lè má lásẹ̀ because oko yẹn bíntín ni tó bá ń gbọ́ bíntín lóko òun ni ẹnjìníà kò bíntín lóko ẹ lọ bèèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ ní oko ńlá ìjẹ́ ẹ máa ń lẹ́pọ̀n ẹ má parọ́ ìjẹ́ obìnrin lè bu ẹpọ̀n yín báyìí láíláí ẹ lè lẹ́pọ̀n débi pé wọ́n máa show kò possible fún ọkùnrin tó ní oko ńlá òun ní ẹpọ̀n ó ti yẹ ọmọ kọ́ra náà ní ọkùnrin ọmọ pé mi ò tẹ̀lé ọkùnrin tó ní oko kékeré of course máa fi ẹlẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀
ọkùnrin tó bá gbé dání ni máa ń tẹ̀lé wọn dẹ̀ ní ẹpọ̀n ó ti yẹ ń sìn wọn lẹ́pọ̀n kò sí ẹpọ̀n ń bẹ̀ kò sí ẹpọ̀n ń bẹ̀ ò ní wà ní action yẹn fún ọkùnrin tó ní okó kó wà nínú action yẹn kí kó dẹ̀ máa kẹ́pọ̀n dẹ̀ tó máa ṣe jolomi bíntì lóko engineer kọ bíntì lóko ọkùnrin tó ti ẹ̀gbẹ́kùn dání tó mú gbogbo dóòmù tó pe síkùn kò wá nínú oko kínkínní ẹ jẹ́ agbádùn bàbá Síónì ẹ jẹ́ agbádùn ẹ̀ torí mi ò mọ reason tí àdàgbà Síónì ṣe fídíò yìí fún ẹ Ẹniọlá mi ò mọ reason bó ti ṣe léyìí náà Ọlọ́run dẹ̀ tún jẹ́ kó tún ṣe mí fún ẹ èmi ò mọ reason tí àdàgbà Síónì tó yẹ ṣe o torí pé ọ̀rẹ́ ni gbogbo yín o ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì so mi mọ reason why because ó rí pé nǹkan tó ṣe ò dáa ni I'm very sure pé àdàgbà Síónì máa rí pé nǹkan tó ṣe ò dáa ìdí tó ṣe máa ṣe fídíò yẹn nìyẹn torí ẹni tó bá mọ̀ dáadáa á mọ̀ pa ọmọ nation yín ni eléyìí máa gbọ́ bó ṣe fún gbogbo yín lépè máa gbọ́ torí tí ẹ mo ṣe gbé ike yìí wá Ọlọ́run jẹ́ kó lè dé bí bíbà ó yẹ kẹ́ ẹ lè máa gbọ́ a lè gbélé lórí. ṣe ń gbọ́. irú báwo ló ṣe lè rí lára ẹ̀ kọ́ lè máa dúró ọkọ ẹ̀ ó lè gba ìyàwó lè gbọ́kọ lọ́wọ́ lọ́kọ ni o. ẹni òfò ní ẹ̀rọ ṣiṣẹ́ láti support nonsense no support rádùnrádùn can you imagine. ṣe ń gbọ́. irú olówó ẹ̀dẹ̀ wàá mú mú lágbájá ọjọ́ kìíní àná tọ́nà gba Lizzy wọ́n ní pé Lizzy gba ọ̀kọ̀lọ́kọ̀. tẹ̀ olórí burúkú gbogbo yìí olóhùn mú ní mẹ́tọ́ọ̀tù ẹ̀kọ́ wo kí ni ẹ̀ ìfọ́ àti wọn ò sí ní orí kẹ́kẹ́ ìgbèrè kan máa rọ̀ sí mi imagine. Oh my God. Oh Jesus. ṣé ń gbọ́ ó fún ìyá ẹ̀ jẹ ó dùn mí má ṣe replay láti ibẹ̀ tó bá rí bó ṣe bú ẹ dáadáa ó fún ìyá ẹ̀ jẹ yamayama ó ní olóṣì obìnrin ló ń support ẹ ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó tọ́ ni atọwọ́jẹ obìnrin ló ń support ẹ ó ti yẹ tó bá rí obìnrin tó wà nílé ọkọ tó ń support ẹ ó yẹ kí ọkọ ẹ yẹn kó lè dànù ni kó lè dànù kúrò lé ọkọ ni kó lọ wọ obìnrin alálùbáríkà torí alálùbáríkà obìnrin kankan kò ní fún ẹ ní support ẹni ègbé ni ẹ ó wò bí wọ́n máa ń fi nǹkan bẹ́ẹ̀ yẹn trend ni ó fẹ́ trend ó lè kọ́kọ́ ṣe skin ẹ ná kó kọ́kọ́ mú skin ẹ kó ṣe dáadáa kó ṣe skin ẹ kó wà òkè kí melanin ẹ kó máa pumping kó má ní gbogbo dákun nọkú olórí burúkú tó ń ṣò fún wa ń bẹ̀ yẹn kó má ní gbogbo egungun tó wà lára ẹ tí gbogbo ọyàn ti di slippers tó ti di slippers mọ́ ẹ láyà tó wá nǹkan ṣe sí ó mọ̀ pé tí obìnrin ò bá fún ọmọ lọ́yàn mọ́ ó ti yẹ ń sìn kó má lówó kó máa jí láàárọ̀ omi tó tutù kó gbé ọyàn ẹ méjèèjì sí ó máa fàm ó dẹ̀ sọ pé òun ta alẹ́ afàtọ̀ àṣegbá ìwọ tó ń ta àgbo mo gbọ́wọ́ ẹ̀rì ṣá ìwọ tó ń ta àgbo Ẹsábọ̀dù ń ta nǹkan ọyàn Ẹsábọ̀dù tó ti wọ 65 nítorí màmá ṣe Ẹsábọ̀dù màmá fi wú ẹ nítorí Ẹsábọ̀dù ti wọ 65 ọyàn ò tí flat a dẹ̀ gbọ́ nínú ìtàn Ẹsábọ̀dù bímọ 4 àgbọ̀ nínú ìtàn ìwọ́dẹ̀ bímọ 3 ọmọ 23 years Ẹsábọ̀dù 65 ó dẹ̀ ti bí ọmọ 4 and I'm very sure pé ó fáwọn ọmọ yẹn lọ́yàn ó fún wọn lọ́yàn pẹ̀lú bó ṣe bí wọn sílùú òyìnbó ó fún wọn lọ́yàn ká wá kàn bí Ẹsábọ̀dù ká wá gbé Ẹsábọ̀dù lẹ̀ torí Ẹsábọ̀dù nìkan lójú wa lọ lórí social media yìí ká wá gbé Ẹsábọ̀dù 65 years sílẹ̀ ká wá gbé wọ́n sẹ́gbẹ̀ẹ́ ó yẹ pé Ẹsábọ̀dù máa nà ìyá ẹ̀ pa ó máa nà ìyá ẹ̀ pa ó jẹ́ lọ sọ́dọ̀ ẹ̀kọ́ lọ bèèrè pé kí ló fi sọ́yún ẹ̀ tọ́yún ẹ̀ fi wá dúró tọ́yún ti ìyá 65 ní èjì yẹn kó sì ní kí ló wúkọ̀ ìkíní yìí lọ́yàn ọyàn Ẹsábọ̀dù sì wú ẹ lọ́wọ́ bẹ́ẹ̀dẹ̀ tó ṣe yẹn ẹ lọ́wọ́ bẹ́ẹ̀dẹ̀ tó ṣe
ọyàn yẹn kò má ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀, kò má ṣe bọ́lábọ́lá. Ó wá wá sórí social media ojú òṣì fún wa. Ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ lọ bẹ́ sábọ̀dù kókó fún ẹ ní kíní tó fi ń pọ̀ oyún ẹ̀ tọ́yún ẹ̀ fi le 65-23. Owó gáàpù tó wà ń bẹ̀. Owó gáàpù tó wà ń bẹ̀. Jọ ẹ̀yin méjèèjì tẹ̀ ń ta gbó síta ló máa rà gbó lọ́wọ́ ẹ̀ ń sìn. Ìjọ máa rà gbó lọ́wọ́ ẹ̀ mọ́ ń sìn. Everybody máa lọ sọ́dọ̀ ẹ̀ sábọ̀dù. Ó ti rí ń sìn. Wọn ò bí ẹrẹ kó wá sórí social media ń sìn kó wá pa pé ó ní àgbo kan tó máa fi ń ṣe ìdí. Ó ní àgbo tó máa fi ń ṣe ọyàn. Wọ́n máa wù ẹ́ pé àbó ló ṣì lélẹ̀. Wọ́n máa gbé kíní òbú ẹ síta ni. Wọ́n máa tún gbé òbú ẹ síta pé kán wo pàǹdọ̀rọ̀ tó ní láyà. Pé wọ́n gangan tó ń ta àgbo pé kọ́yún èèyàn stand ọyún ẹ flat iron ni flat iron ó flat ni. Try láti tún rẹ ṣe ẹ̀yin obìnrin ẹ try láti tún ra yín in as much tó bá ti ń bọ́ ṣọ́lẹ̀ fún ọkùnrin ó ti yẹ ń sìn try láti tún rẹ ṣe gan. It's a lot of money. It's a lot of money, especially now tó yẹ pé mi ò lo cream mọ́. Ó máa ń cost owó fún yàn láti wà natural, láti use natural cream kó lè lo natural products tí ò sí chemical ń bẹ̀. It costs a lot. Ó máa ń gba owó lọ́wọ́ èèyàn. Mo mọ iye tí mo máa ń ná. Àgàgà pé wọ́n ti wá ṣá mi, mo wá ń repair skin mi. Mo mọ iye tí mo ná lóṣù. Mo mọ iye tó ń jábọ́ láwa mi lóṣù. Obìnrin gbọ́dọ̀ tún ara ẹ̀ ṣe. Ó gbọ́dọ̀ tún ara ẹ̀ ṣe. Ó dẹ̀ gbọ́dọ̀ máa jẹ oúnjẹ gidi sí ara ẹ̀ lọ́rùn. Pé tó bá bọ́ ṣọ́lẹ̀, òun ni ó máa attract ọkùnrin yẹn. Kò ń ṣe pé tó bá fa ọkà ọkùnrin yẹn lára. No. Ṣó ti rí ẹ̀sìn? Pé ọkùnrin yẹn kò dédé rí ìwòwò ẹ lásán. Ara ẹ̀ máa move. Kò dìgbà tó bá fa ọkàn ọkùnrin yẹn. Òun gan ló máa lé ẹ mú kiri. Òun gan ló máa lé ẹ mú kiri. Tí bàbá Mayawo bá dé báyìí tí bá ṣílẹ̀kùn láti àti ẹnu ọ̀nà láti máa dúró wa lọ sínú kitchen. Àti ẹnu ọ̀nà tí mo ti ṣílẹ̀kùn fún láti máa dúró wa lọ nínú kitchen lọ. Àti ẹnu ọ̀nà báyìí ni. Kò sí style tá mi dá kì í ṣe. Ó gbọ́dọ̀ skin ẹ gbọ́dọ̀ wà attractive. Skin ẹ always obìnrin ni ẹ. It doesn't cost you anything. It only costs you time. Time ni. Láti lo cream. Time. It only costs you time láti lè penetrate ẹsẹ̀ ara ẹ. Àgàgà tó wà lọ ń gbé ìlú tó jẹ́ pé ohun ti pọ̀ jù. Ó ti yẹ ń sìn. Ó gbọ́dọ̀ make sure pé òun wẹ̀ láàárọ̀ òun wẹ̀ lálẹ́. Òun wẹ̀ láàárọ̀ òun wẹ̀ lálẹ́. Òun wẹ̀ láàárọ̀ òun wẹ̀ lálẹ́. Ó gbọ́dọ̀ make sure. Because too much ìdọ̀tí. Atẹ́gùn fẹ́ ní gbogbo ìgbà. Too much ẹ̀. Ó ti fa iyẹ̀pẹ̀ sí gbogbo ara ẹ̀. Má gbọ́, má tún bẹ́ẹ̀ play ẹ̀. Ó dùn mọ́ mi inú pé ó ṣẹlẹ́yà mama. Sisi Alagbo 23 ṣẹlẹ́yà. Ológbò tí gbogbo ojú ẹ̀ wá dàbí ọmọ 150 years. Ó gbójú ẹ sábọ̀dù gan lọ. Ẹ sábọ̀dù gan tó pè ní 65. A gbọ́dọ̀ lọ check age ẹ̀. A gbọ́dọ̀ lọ wo date of birth ẹ sábọ̀dù bóyá tòótọ́ ló sọ. Bóyá kò ń ṣe kó change date of birth ẹ. Kó má jẹ́ pé sábọ̀dù ló gba date of birth lọ́wọ́ ẹ̀. Kó má jẹ́ bẹ́ẹ̀. Tójú ló fi gbó. Ọmọ 23 years ibi ìsàlójú ẹ̀ bá ó ti yọ igun. Ìsàlójú ẹ̀ níbí bá ó ti jù sí kòtò. Ó wá yọ igun méjèèjì yẹn wà ńbẹ̀. Ẹ sábọ̀dù òjò tí ní igun yẹn kó má jẹ́ pé ẹ ti ṣe pàṣípààrọ̀ torí ẹjọ́ ń ta àgbo kan náà ni. Ẹjọ́ ń ta ni. Iṣẹ́ tó ń ṣe tó bá ti lè jẹ́ ńbẹ̀ ẹ jẹ́ ká wádìí reason why tó ṣe lè lo àgbo tó ń ta. A gbọ́dọ̀ mọ ìdí tó ṣe lè mú àgbo tó ń ta fún àwọn èèyàn. Kí ló dé tó lè fi tún ara tiẹ̀ náà ṣe? Kí ló dé? Gbogbo ìgbà tẹ́ sábọ̀dù bá ń ṣe show báyìí ó máa bù sínú kọ́ọ̀pù ni. Ó máa lóhun tún ti ṣe àgbo, òun tún ti ṣe àgbo amáwúgbó ta kété àbí báwo ló ṣe máa ń pe Yorùbá yẹn. Amáwúgbó ta kété, amáwúgbó ta kété. Má ní ìyá àti àgbo ṣá.
Anike wo ohun tó ti ṣe mí o. A máa gbé ta kété. Ó máa yọ̀ǹgì pa ni. Ó ti change, ó ti gbé Esabod ó ti change. Ó ti change kíní ẹ̀ mọ́ ẹ lára. Ìwọ 23, Esabod 65. Esabod bá wà lórí bẹ́ẹ̀dì wọ́n máa focus sí lóbò. I'm telling you. Shoot! Wọ́n máa focus sí lóbò tó máa gbádùn. Tó máa tún ní juice. A ní juice. Ó rá àwọn ẹja tó ń sè ni. Ó rí bí tó ti lọ ra nǹkan ọbẹ̀ ni. Ó rí bó ṣe ra gbogbo ẹ̀ pápápápá. Mo fẹ́ lè sọ pé tó bá ti lọ síbẹ̀ yẹn Esabod ó máa ń so oúnjẹ tó bá ti lọ sí ibi tó ń lọ yẹn. Ó máa so oríṣiríṣi oúnjẹ. Ṣé o rí bóyá ṣe ni níjọ́ yẹn ni tó ra oríṣiríṣi assorted. Ó bóyá ṣe tó ń gbádùn ayé ẹ̀ tó wá yọ tọ̀ mí. Ó wá look 23. Ìwọ wá look age Esabod. No be juju be that. A tún wá mú àgbà tó fi top ẹ̀. Wo lè mú àgbo tó ń tà. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìdí tó ṣe lè mú. Ẹ jẹ́ ká tún gbọ́ man yìí sí. Ẹ jẹ́ gbọ́ man yìí. Tọ́kì jàre lọ́n jẹ́ kó dáa fún yín. God will bless you. Adabasioni. Oh, Adabasioni kò ní bàjẹ́ fún ẹ. Wàláì. Ó máa shine proper fún ẹ ni. Ó máa shine proper fún ẹ. Mi wo fídíò yẹn mi kàn gbé sórí page mi ni. Àárọ̀ yìí ni mo wò nígbà tá Adabasioni wá comment síbẹ̀. Mo á fi ń ṣe show. Mo á fi ń ṣe ọjà mi. Mo ní àwọn words yìí ló gbé sẹ́nu báyìí. Ó mọ̀ọ́mọ̀ ló gbọ́kọ lọ́kọ ni. Ó mọ̀ọ́mọ̀ ni. Ó já òṣì gbà, òṣì. Òun ló já gbà. Tí ó bá máa gbọ́kọ lọ́kọ á já yìí tó dàgbà. Ó fẹ́ prove fún ẹni tó fi ẹ́ sílẹ̀ pé ó ṣì àgbèrè. Ó fẹ́ prove fún pé ó ṣì rèrè marry. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Ó mọ̀ọ́mọ̀ sáré lọ fẹ́ bọ̀bọ̀ yẹn ni. Ó fẹ́ prove ibi tó ti fi ẹ́ sílẹ̀. Ó fẹ́ prove fún wọn yí pé ó sì lè fọ́kọ mi. Wọ́n bọ̀ bóyá náà lágbára Ọlọ́run ò ní pẹ́ láyé. Lágbára Ọlọ́run ò ní pẹ́ láyé. Kò jẹ́ kí oyin máa pẹ́ láyé. Irú ọkùnrin bíi tí yóò jẹ́ tó máa pẹ́ láyé. Kò ṣe pé náà ní sọ̀kọ́ ṣe pé onídìí sísè alágbó. Èmi náà dẹ́rẹ́ ní sọ̀kọ́ ṣe pé sísè alágbó ní ìdí ẹ̀. Dájúdájú àìmọye àwọn kó tó ń tó sísè alágbó tí wọ́n kò fún ẹ mọ̀. Nítorí owó tẹ fẹ́ gbà bẹ́ẹ̀. Ẹni àdánù mà ní ẹni ìlú ìkẹyìn. Ọlọ́run Adabasioni pé òun máa sá fún yín ẹ̀yin wèrè tẹ́ sọ́pọ́tì Sisi Alagbo ọlọ́yàn Pandoro ọlọ́yàn slippers kò tí ẹ ṣe ọ̀yàn Pandoro gan Pandoro máa ń tóbi ọ̀yàn Pandoro máa ń tóbi àbí yóò bá òun sọ ọlọ́yàn slippers tó ti dánú kọlẹ̀ ó ń wo lẹ́lẹ̀ ni ọ̀yàn ẹ̀ ń dọ̀bálẹ̀ ọ̀yàn ẹ̀ ń dọ̀bálẹ̀ ọ̀yàn ẹ̀ ń dọ̀bálẹ̀ ìgbésí ayé ẹ̀ ó dùn mọ́ mi ó ti rí sí ìyàwó ẹ̀ ó sọ pé bíbí rẹ̀ kò ṣeé fowó rà tó tọ́ ni ó ní ìyá tó bí òun ó kóhun dáadáa blogger ló lọ bá kò lọ bá bloggers ló lọ bá torí wọ́n fẹ́ fi ṣe content wọ́n fẹ́ fi ìgbésí ayé ọmọ yẹn ṣe content bloggers ló lọ bá kò lọ bá wọn bloggers ló lọ bá Farida wọ́n rò bí àwọn lè lo Farida bí wọ́n ṣe lo Fọlá wọn ò mọ̀ pé wọn ò ní lè lo Farida wọ́n wá fẹ́ lo Farida wọ́n fẹ́ ṣe Farida ọ̀tún ó mú ọkọ eléyìí náà mú ìyàwó wọ́n wá fẹ́ fi Farida ṣe sága wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn ṣe sága wọ́n fẹ́ wo ẹni tó máa ní power jù at the end of the day kí ló ṣẹlẹ̀ ẹ padà di kan náà nínà ẹ má padà má support Sisi Alagbo sí
ó padà di kan náà ni. Ibi tẹ́ máa jẹlẹ̀ máa ń wá. Ẹ padà di kan náà ni. Ojú gbogbo èèyàn ti là, bèbí ti ṣẹ́jú. Kò sẹ́ni tẹ́ lè gbé wá sórí social media téèyàn kan máa sọ pé kẹ́ àgbà gbówó fún yín. Gbogbo ti ṣẹ́jú, wọ́n fẹ́ àkáǹtì ẹni yẹn. Bèbí ti ṣẹ́jú. Àwọn èèyàn fẹ́ àkáǹtì ẹni yẹn because wọ́n ti mọ̀ pé ẹ ní àkáǹtì nǹkan tí wọ́n ṣe, ẹ ní accountability yín yẹn kò ní wà straightforward. Ẹ ní wà sincere. Because ẹ̀yin fún ara yín go ẹ wà sincere sára yín. Nígbà tẹ́ bá rí pé nǹkan téèyàn ṣe ìtẹ́ sọ pé nǹkan tó dáa ni, ẹ rí pé ẹ wà sincere sára yín. You are not sincere to yourself. Are you being sincere to yourself? No, and oh no. You are not being sincere to yourself. Than for you to not sincere to someone. No. When you are not being loyal to yourself, how can you be loyal to somebody? No. It's not possible. Even yourself, you fail yourself. You fail yourself woefully. How can you now be loyal to somebody? No, you're still going to be a failure to anybody that is around you, that is within you, that is far away from you. You're still going to be a failure to them. Chetty Benzi. So tẹ́ bá wo fídíò Àdàbàsíọ́nì yìí, ó gbé nǹkan mi. Ó gbé ọ̀rọ̀ mi. Ọlọ́run ló ní ìpàdé fídíò yẹn. Níbi tí mo ti rí fídíò yẹn lánàá. I'm telling you. Ọlọ́run ló ní orí. Fídíò yẹn sọ̀rọ̀ sókè. Mo dẹ̀ máa gbé fídíò yìí fún student tó máa ṣe analysis yẹn tó máa gbáàsì. Sísí Alagbo lórí péjì. Wọ́n á ṣe analysis ayé ẹ̀ á gbáàsì. I'm telling you the truth. Ṣé kò yẹ ẹ́sìn? Nílé ayé ẹ̀ tó bá tún lé ayé ẹ̀ wá, tó bá fẹ́ fi orúkọ ẹ̀ bá ti èèyàn jẹ́, wá jáde, ó sí nínú saga. Tó ti yẹ ẹ́sìn. Ó sí nínú saga. Ẹni tó bá wà nínú saga tó fẹ́ fi orúkọ ẹ̀ bá tèèyàn jẹ́, wá jáde wá ṣe disclaimer lé wọn lórí. Ṣé kò yẹ? Wá dé disclaimer lé wọn lórí lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ ló ń fún wọn lówó, àwọn kan ló fún ẹ lówó. Ẹni tó bá fún lówó tó bá fẹ́ ga jù ẹ lọ, gé orí ẹ̀ dànù. Gé orí ẹ̀. Ẹni tó bá fún ní owó ẹ tó bá fẹ́ ga jù ẹ lọ, gé dànù. Gé dànù. Ilé ò gbọ́dọ̀ ga jù onílé lọ. Your money is still talking. In as much owó ẹ ń sọ̀rọ̀. Ẹni kankan ò gbọ́dọ̀ jọba lórí ẹ. Jẹ́ kó lọ ja ìjà wọn. I'm telling you. Jẹ́ kó ja ọjà wọn. Tó bá fẹ́ jà jẹ́ kó jà. Má jẹ́ kó fi ẹ́ sáàárín. Ó ti gbé sí ayé ẹ̀sìn. Ìjọ ṣe sábọ̀d náà ní fídíò kan tí mo fẹ́ gbé wá. Mo fẹ́ gbé fídíò kan wá mi ti gbàgbé. Ìjọ ṣe sábọ̀d no. Ó ṣe sábọ̀d. Wà tí ẹ sábọ̀d ẹ̀ jàre. Bọ̀ kí ló ṣẹlẹ̀? Ó jókòó ìjókòó òṣì jókòó ẹlẹ́lẹ́yà. Nígbà tí wọ́n fi orúkọ ẹ sábọ̀d. Nígbà tí wọ́n fi orúkọ ẹ sábọ̀d. Ó ní fídíò kan tí mo fẹ́ gbé wá. Nígbà tó ń fi orúkọ Esabod, orúkọ títí ẹ, wọ́n fi ń balẹ̀ ayé Esabod jẹ́. Did you come alive? Ṣó come alive? Did you come alive? O lè come alive ńgbà yẹn. Nígbà tí wọ́n gun òsì láyé. Nígbà tó ń fi orúkọ Esabod, tó fi ń ba ti Esabod jẹ́ orúkọ títí ẹ ni o. Do you come alive to debunk it? Magbo. Mi lè wait ke Esabod bẹ̀rẹ̀ show ni. Mi lè wait. A máa tún bàjẹ́ fún ẹ sí ni. Ó ti yẹ ńsìn. Ṣebí ó fẹ́ kàn wá sínú saga, ó fẹ́ kàn máa sa ẹ. Kàn sọ ẹ́ dé èèyàn nínú saga nǹkan ìwọ tó jẹ́ èèyàn nú ayé. Kàn pè ẹ́ léèyàn nínú saga. Àbí? Welcome to saga. You already welcome yourself. But me mo pé sin ẹ máa fast. Àṣẹ lẹ́sìn ni. Guys, ẹ máa gbọ́ nǹkan Esabod sọ ni. Wọ́n náà gbọ́ sétí ẹ. Àdàbàsíọ́nì. Wọ́n là kọ́ bí iye. Gbogbo dáta ṣe mo ti gbà pátá. Àbúrò obìnrin kan bla bla bla. Wọ́n wá jẹ. Àdàbàsíọ́nì ló. Ẹjọ́ ẹ tó bá fẹ́ lọ àtàkà Àdàbàsíọ́nì máa kọ́ àdẹ́sẹ̀ sí page. Ẹ má nà ní ìgbáyà. Ó wà pàtẹ́sì.
ẹsẹ̀ ẹ̀yìnkẹ́ àtàwọn àwọ̀ yẹn. ìyàwó tó gbé fún bike rider ni o kókò sí obìnrin arúgbó yẹn disguise fún wọn àti bike rider ibẹ̀ ló ń sùn. ìwọ ló gbà mí lórí Facebook yìí. ṣé o ti rí fídíò tí Sáwọ́dù ṣe? tó bá lọ wo fídíò yẹn láti ilẹ̀ tó bá kọ́kọ́ wọnú fídíò yẹn kó jẹ́ àdàbà sí òdìlé Sáwọ́dù sọ. ìwọ gangan ní Sáwọ́dù kọ́kọ́ fún jẹ mi ìmọ̀ pé tá a bá wọ́n tó bẹ́ẹ̀ tí bá gbé fídíò báyìí tó bá lọ ìwé ilé ìsìn tó bá lọ ń bá mi jà pé mo gbé fídíò. What I see is not what I saw. Tẹ́mi bá gbé fídíò mi ò ń wò but thank your star pé mo wo eléyìí. tó bá lọ ti torí ẹ̀ máa bá mi jà tí ó ti rí láti bẹ̀rẹ̀ sí Alagbo ní Sáwọ́dù ń bú tó dẹ̀ dùn mọ́ mi ná ṣé ó ti rí nsìn ọ̀dàbí asọ́ni ló gbé sórí péjì ẹ̀ pé aláṣàbí mi ṣé ó ti rí nsìn àdàbà asọ́ni ò bẹ́ Sáwọ́dù jà mọ́ ọlọ́wọ́n bá yín parí ó ní aláṣàbí mi I still love you jàre aláṣàbí but please don't fight with those that you love. wàhálà wà lórí ìlú. ìwọ náà tiẹ̀ wẹ́ Sábọ̀dù wẹ́ Sábọ̀dù 63 ni o 65 lẹ́ Sábọ̀dù ó ti yẹ ẹ́ sìn tó bá wo ibi tó gbé gíláàsì ẹ̀ sí ó wọ gíláàsì nínú mírọ̀ yìí o bí ojú ẹ̀ ṣe rí nìyẹn ó ti yẹ ẹ́ sìn ó ti jì kòtò gbogbo bíbà yìí ẹ̀ gbogbo bíbà yìí ẹ̀ gbogbo bíbà yìí gbogbo bíbà yìí ẹ̀ kò yẹ kó ti jì kòtò I'm telling you ó tí yẹ máa gba abẹ́rẹ́ pé kí bíbà yìí ẹ̀ wá sókè no ó tí tó bẹ́ẹ̀ because ó like a lot of things nínú body ẹ̀ a lot of things no lack I'm telling you ó lack a lot of things ó lack ẹ̀ kò ń ṣe pé ká jẹ ẹ̀bà ká jẹ àmàlà ká jẹ no nǹkan ló ń jẹ ẹ̀fọ́ rírò mo sè lánàá ó ti yẹ ẹ́nsì tí mo ṣe wọlé pẹ́ tó yẹn because the only thing tó lè lọ lẹ́nu mi òun ni òkèlè tí bá ti rẹ̀ mí jù iyán ni mo fi jẹ òun ni òkèlè tó lè lọ lẹ́nu mi tí bá ṣe rice kò ní lọ tí ebi ṣe ń pa mí tó yẹn òkèlè ni mo dẹ̀ ṣe ẹ̀fọ́ rírò mo dẹ̀ wá gúnyán sí nínú ẹ̀fọ́ yẹn forget ẹ̀fọ́ rírò tí mo ṣe yẹn ó gbásíkì gan ẹ̀fọ́ yẹn pọ̀ tí mo kó jẹ ju yán yẹn lọ wá sọ pé ṣé adúrú ẹ̀fọ́ yìí ni mo fẹ́ fi jẹ yán yẹn ni àbí wá sọ bẹ́ẹ̀ tó tá bá wo gbogbo iṣu tí mo fi ṣe yán tí mo ṣe lálẹ́ àná yẹn mi ò bá iṣu yẹn máa tó 4 slices àbí 6 slices ó ti ẹ̀ tó bẹ́ẹ̀ kí ló ń jẹ́ 6 slices bí a 4 slices ọmọ slice yẹn máa fi ń jẹ iṣu àtẹ̀yìn orí bó ṣe kónkóló ṣé kò yẹ ń sìn ṣùgbọ́n ẹ̀fọ́ tó wà ń bẹ̀ ẹ̀fọ́ tó wà ń bẹ̀ pọ̀ nítorí pé mi fẹ́ jẹ vegetable yẹn lásán ni o ẹ̀fọ́ tó wà ń bẹ̀ pọ̀ gan kò ń ṣe kó o fi ọbẹ̀ kínkínní kó o fi máa jẹ oúnjẹ ẹ̀bà tó fẹ́ jẹ yẹn ẹ̀bà kúnkúlú ọbẹ̀ púpọ̀ ó jẹ́ ilá náà ló fẹ́ jẹ make sure pé ilá yẹn pọ̀ ẹ̀bà kúnkúlú tí díẹ̀ yẹn bá ṣẹ́kù wá kàn gbé mu ni ó dẹ̀ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ara irú gbogbo òbò ẹ tó dry pa tí ò sómi bẹ́ẹ̀ nígbà tó ń do tó bá mú ilá lásán kó gé sínú omi kó rẹ́ sómi kó máa mu omi ilá yẹn òbò á máa yọ omi wọn ò ní máa dú ẹ kó má sí omi bẹ́ẹ̀ omi òbò á dẹ̀ tún máa fà ó ń ṣe kó máa rùn ó ń ṣe kó máa rùn o ní kọ́ bò obìnrin kó fi símú tó máa rùn kò ní sí ọkùnrin tó máa fẹ́ la wọn ò ní fẹ́ la òbò tó ń rùn tí yẹ lọ wojú ẹ Sábọ̀dù ọmọ 23 lọ pé ẹ
wọ́n ní 23 ni ẹ́. Ẹ bá wo títí Nàìjíríà yìí. Lọ wojú Esabod. Ọmọ 23 years, ojú ò gbọdọ̀ rí bí ojú Esabod ṣe rí. Gbogbo ẹ ló ti sọ̀kalẹ̀. Àlọ́. Ó ní láti lọ tún ara ẹ̀ ṣe o. Sísẹ́ Alagbo, lọ tún ara ẹ̀ ṣe. Lọ tún ara ẹ̀ ṣe. Telling you. Èmi tí mò ń ṣe 23 gan, ojú mi ò tí sọ̀kalẹ̀. Jàyín ni. Ojú mi ṣì ń pọ́ǹpì. Àdírẹ́sì mi ò bò wá ká. Yeah. Gbogbo egungun tó wà lójú mi kò tí máa show. Ó ní wà ní 23 years kí gbogbo egungun tó wà lójú ẹ máa show. Pẹ̀lú bí mo ṣe ń lo ginger tó bá rí aṣọ tí mo wọ̀ lẹ́nu orí bóyá tóbi tó, ó ti bóyá ti tóbi. Ó ti rí bóyá ti tóbi ginger ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa fi abẹ́rẹ́ mú gbogbo bíbà ẹni torí pé gbogbo bíbà máa show ọyàn mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bíbà ni máa fi abẹ́rẹ́ mú. Kò sí nǹkan tó jọ mọ́. Ó ti bá aṣọ iṣẹ́ tóbi. Ó ti bóyá tóbi fún mi nsìn. Ó ti rí. Ó ti bóyá tóbi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kùn á wá yọ báyìí ni. Aṣọ yìí máa yọ sókè báyìí. Á yọ síta báyìí ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ibi tó ṣàn dé bí gbogbo apá yìí kò ní ṣàn dé bẹ́ẹ̀. Ginger ni. Ṣé láti tún ara ẹ ṣe. Wo kíní tí mo wọ̀ yìí, wá wo ṣòkòtò yìí tí mo wọ̀. Nígbà tí ẹni tó ra ṣòkòtò yìí, ṣòkòtò tí mo wọ̀ yìí, ṣòkòtò kí ló wúpọ̀ ẹ̀ sọ́mà ni jẹ́ ń fi wọ̀n. Wo so many years. Ṣé o ti rí? So many years ló ti fún mi ní ṣòkòtò yẹn. So many years ago. A ti wọ 5 years mi lè wọ ṣòkòtò yẹn. Because ó fún mi gan. Wo ṣé o ti rí? Òun ló ń jábọ́ nsìn. Ṣé o ti rí nsìn? Màá ní láti fà sókè. Ṣòkòtò yẹn ti wá ń jábọ́ by the time tí mo fẹ́ máa wọ̀ ó ti ń jábọ́. Nǹkan tó yẹ pé ìtàn mi ò lè wọ̀ tẹ́lẹ̀, ìtàn mi ò lè wọnú ẹ̀. Ìtàn mi ò lè wọnú ṣòkòtò yìí. Mo like ṣòkòtò yìí gan. Ó jẹ́ láìkà ni ṣòkòtò yẹn. Ṣòkòtò yẹn rẹ̀ nígbà yẹn ní bí 5 years ago lẹ́ni yẹn ra ṣòkòtò yẹn fún mi. Mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀ ní 2026. Ó ti rí bẹ́ẹ̀ yẹn sí. Ìtàn mi nígbà yẹn kò lè wọnú ṣòkòtò yẹn. Kò sí bí mo ṣe lè ṣe àgàgà ibi ìsàlẹ̀ bíbà. Ibi tó ṣe flex yẹn. Ó tight gan. Ó máa fún mi pa. Ẹ pé ṣòkòtò yìí ò ṣe wọ̀. Ṣòkòtò yẹn sì wọ̀. Ó ti ń jábọ́ nsìn. Kò sí ẹni tó fẹ́ tóbi mọ́. Ìwọ tó tún wá lẹ̀pa tó wà tún lè sun ara ẹ ṣe. Ó yẹ ká máa kó ẹ̀mí ni. Ó yẹ ká máa kó ẹ̀mí. Wọ́n ṣe rí ẹ nínú fídíò. Ó yẹ kí DM ẹ kó kún ni. Ṣùgbọ́n tí DM ẹ bá kún, àwọn onílàpàlàpà náà ló wà ńbẹ̀. Thank you for the star. Ọlọ́run á jẹ́ kó dá fún yín. Ẹni tó fún mi ní star yẹn kò ní bàjẹ́ fún yín, kò ní tán fún yín lórúkọ Jésù. Ọlọ́run ò ní jẹ́ kémi support ẹni bí ẹni òṣì. Kí ni mo rà fáwọn ọmọ mi? Òṣìwò ló sọ sórí social media fún wa. Láti wá fi fojú àwọn ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Àwọn ọmọ 23 years gangan tá mọ̀ pé 23 years ni wọ́n. Ìwọ tó yẹ pé 50 years, 150 years ló wà. Ojú ẹjọ́ skeleton ni. Akimu ọkọ àwọn single mother nígbà tí wọ́n máa rí fídíò ẹ níbẹ̀. Akimu àwọn ọkọ àwọn single mother nígbà tó máa ṣe fídíò ẹ ta fídíò ẹ lórí page ẹ. Ojú ẹ dàbí ojú ọmọ 150 years. 150 yóò yàtọ̀ sí ọmọ 150 years old. Lọ́wọ́ Esabod tó bá wọ glass. Ojú ẹ ti jí kòtò. Ọmọ ọdún mélòó ni ẹ tójú ẹ jí kòtò. Wọ́n dẹ̀ sọ èjì ẹ gangan ọmọ 23. Ọmọ 23 years tó ti bímọ mẹ́ta. So ti ń bímọ láti ọmọ ọdún mélòó nìyẹn. Ó ti wà nílé ọkọ láti ọmọ ọdún 11 years, àbí? Ọmọ ọdún 11 years ló ti ń bímọ nìyẹn. Àbí? Kábàdé lọ wo èjì wa àtọmọ ẹ̀. Ọmọ ọdún mélòó ló ti wá ń bímọ? Ṣé ọmọ ọdún 8 years lọ sí bẹ̀rẹ̀ sí ń to kóbò ẹ̀ ń dì ní? Nígbà tó jẹ́ 23 years ní 2026 tó dẹ̀ ti gbó bí ilẹ̀ Galilee.
tí gbogbo ayé ti di slippers ọdún mélòó ló ti bẹ̀ sí ń gbé ọmú ẹ̀ mú ló ti ń fi ọmú ẹ̀ sẹ́nu ẹ yé parọ́ fúnra yín mọ́ ẹ kọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là àgbà wọlé ọmọ 50 something years ni ògbé sí ayé ẹ̀ ó wá ṣá next time nǹkan tí ò kí ń ṣe títí ò ní lọ fi tipátipá gbà ó lè fi sùúrù gba nǹkan tó fẹ́ gbà bọ̀ má bá ti ẹni tó bá ń bẹ̀ jẹ́ next time ó ní máa fáwọn blogger lówó kan máa bá ti Farida jẹ́ tó bá tún ṣe wà tún wọnú ẹ̀sìn ayérayé wàá máa ṣẹ̀sín kú ni Sisi Alagbo tó bá tún sún àwọn blogger lówó kan tún máa ṣépè fún Farida wàá máa ṣẹ̀sín kú ni ẹ̀sìn ẹ kò ní kú òǹlé ayé yìí ó máa ṣẹ̀sín mọ́ ẹ̀sìn ni wàá máa ṣẹ̀sín kiri ni torí ẹni ẹ̀sìn ló máa jẹ́ títí láéláé. Number 1 ó yẹ kó mọ̀ yìí pé ẹni tó fẹ́ gbọ́kọ ẹ̀ yìí ó níyàwó lé ìyàwó ò gbọ́dọ̀ ṣẹ́ the only target tó need ni ẹni tó fẹ́ gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ọkọ yẹn nìkan ni kó target má target ìyàwó lé ẹ̀ torí wọn máa ṣẹ̀sìn awówó kiri ni torí orí innocent soul òun ni gẹ̀yìn tí ò mọ plan ẹ lórí ọkọ ẹ̀ jẹ́jẹ́ ló wà nínú ilé tí ò mọ̀ bí ọkọ òun ó ti ń dú ẹ kó mọ̀ tẹ̀dẹ̀ fẹ́ fọ́ọ̀sì ẹ̀ lé lórí ló di dandan kó gbà ẹ̀ ó ṣe máa gbọ́ onídọ̀tí bíi titi ẹ̀ níyàwó wọn ò ní máa pè ní wọn ò ní máa pè ìwọ níyàwó ẹnjìníà kó máa sọ pé ẹ̀yálé ènìyàn Ọlọ́run ò ní jẹ́ ó máa fílẹ̀ fún ẹni kó máa mú lọ ò ní ẹ̀fà jẹ́ ìyálé ẹ̀ ò ní ẹ̀fà jẹ́ ìyàwó ẹ̀ Ọlọ́run ò fẹ́ ó fẹ́ máa oppress ẹ̀ pẹ̀lú àwọn blogger lórí social media very wicked bastard so wicked nítorí ẹ̀ ní ló ṣe rí yàmàyàmà very wicked ìmọ̀ ẹ̀dá tó ṣú ẹ̀ ìyá ẹ̀dẹ̀ gbé bible gbà yín ó dẹ̀ wá fi wọ́n sọ̀rọ̀ lórí social media tó bá rí ìyẹ́ tó gbé bible dání wọ́n á rò bí èèyàn Ọlọ́run gidi ni tó bá rí ẹ bó ṣe ń perform wọ́n á rò bí èèyàn Ọlọ́run ni ìyá ẹ̀yọ ṣé ìyá ọkọ ẹ̀ ń sì kò tí ì máa róbó ẹ̀ níta ìyá ọkọ wo ní bọ́ǹbìtà tó wá ń bẹ ẹ ráàpù nínú ṣọ́ọ̀bù ẹ̀ tó sọ rẹ̀ di slave lábẹ́ ẹ̀ tó bá jẹ́ pé nítorí ẹ̀ ló ṣe sọ fún yín pé kẹ́ ṣoríire káwọn ìyá yín má bàa tàràkà ìyá engineering ìyá engineer kò fò àbí engineer kí ló ti pè náà engineer kò rà tí ìyá ẹ̀ wá ń bá wọn ṣọmọ ọ̀dọ̀ nínú ṣọ́ọ̀bù wọn tó bá jẹ́ pé ọmọ ẹ̀ níláárí nínú ayé ni ìyá máa lọ ṣọmọ ọ̀dọ̀ ìyá ò ní lọ ṣọmọ ọ̀dọ̀ ìyá ò ní lọ ṣọmọ ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ pé ọmọ ẹ̀ níláárí ni ṣó ń bí Sisi Alagbo láti ṣe fídíò kó sọ pé ẹ wo ìyá ọkọ òun nínú ṣọ́ọ̀bù òun o tó ń bọ̀ òun ṣe kinní o bọ̀ nítorí pé àti jẹ àti mu nìyá yẹn ń bá kiri àti jẹ àti mu Ọlọ́run ò ní fi àti jẹ àti mu wa síbi tó bá nira lórúkọ Jésù àti jẹ àti mu wa Ọlọ́run ò ní fi síbi tó nira ní agbára ẹ̀jẹ̀ Jésù nígbà tó jẹ́ pé wọ́n ló ń fún gbogbo wọn lóúnjẹ nínú ilé ó di dandan kí gbogbo wọn máa wárìrì fún ẹ because àwọn ẹbí are never shop òun ni ẹbí engineer Koro Adéṣọlá àwọn ẹbí are never shop ni wọn ó di dandan ìjẹ́ wọ́n ti rí gbogbo fly away yẹn wọ́n ti rí bó ṣe ń fly bó ṣe ń lọ sí Germany ló ń lọ sí Canada bó ṣe ń lọ sí wọ́n ń ṣìpù ẹ̀ kiri ni wọ́n jẹ́rìí àwọn ayé tó wà nínú ayé kò ń ṣàwọn ọmọ ayé o àwọn èèyàn tó wà nínú ayé gangan wọ́n jẹ́rìí wọn pátápátá wọ́n bá wọn ṣìpù ẹ̀ káàkiri kíá wọ́n ti ṣìpù ẹ̀ ìgbà mélòó nǹkan tí ò pẹ́ àfi bíi pé gẹ̀yìn ò mọ̀ ṣe é lọ́dọ̀ how are you doing anything for me anything for me ṣé kò yẹ yín sìn that's why tó bá ní ẹbí gidi ó ti yé yín sìn wọn ò ní máa lọ ṣe ọmọ ọ̀dọ̀ àtẹ̀gbọ́n ẹ o àti family ẹ o àti títí kan ìyá tó bí ìyá oníbọ́ǹbìtà our market ẹ̀yin ìyá oníbọ́ǹbìtà ẹ̀yin ìyá ibina our market
Our market. Ojú ọmọ ti gbogbo yín pọ̀ sí. Ojú ti gbogbo yín pọ̀. Tọ́mọ yín bá ṣoríire, ẹ ní lọ sọ́dọ̀ ìyàwó ọmọ yín kẹ́ máa lọ ṣọmọ ọ̀dọ̀. Mo nítorí pé ọmọ yín ò rí jájẹ ni. Torí tọ́mọ yín bá rí jájẹ, kò ní possible na kí ló fẹ́ forí burúkú. Tọ́mọ yín bá rí jájẹ, ẹ ní lọ sọ́dọ̀ ìyàwó ọmọ yín kí ó máa lọ ṣọmọ ọ̀dọ̀. Ṣé kò yé yín sí? Ọmọ yín ò ní máa lọ máa ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ọmọ yín. Ó ní tó pé ọmọ yín ò rí jájẹ, torí ẹ̀ ló ṣe lọ ń ṣọmọ ọ̀dọ̀. See your life. Rubbish set of people. Ẹ wá wá sórí social media. Ẹ máa wá bí tẹ́ máa comment aburú yín kiri. Tẹ́ bá ṣe comment òṣì lórí page tèmi. Yes, ẹ wo juice. Iṣẹ́ nà. Ojú tèmi ṣẹ̀jẹ̀. Ṣé kò yé aláya yín? Mo rán anybody yín o. Any banger. Mo rán. Kẹ́ wò mí dáadáa, kẹ́ tún mi wò. Os. Ẹ wò mí dáadáa o. Ẹ bá máa lọ Nàìjíríà kẹ́ máa lọ ṣògùn nígbà ọgbà. Jésù Kristi tí mo gbójúlé yẹn. Awo yín mọ́lẹ̀ ti gbòǹgbò ni. Ó ti yé yín sì. Ẹ̀yin aládánwò. Ẹ̀yin tí àdánwò wà nínú ìgbésí ayé yín. Tẹ́ ń wá ẹni tó máa sọ̀rọ̀ lórí social media. Tẹ́ ní jẹ́ kó sọ tiẹ̀. Ẹ̀yin aládánwò ẹ mọ̀ pé àdánwò ni. Àdánwò ni. Tẹ́ bá ti mọ̀ pé àdánwò ni. I'm telling you the truth. Àdánwò ni. Àdánwò burúkú òun ló bá yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Àdánwò burúkú ó dẹ̀ ní dandan kẹ́ jẹ́. Ṣebí nǹkan tó ṣe ó wà òkè. Ó máa wà òkè fún yín nítorí pé irú kankan náà ni ẹni tí ò bá ti ṣerú ẹ̀ kò ní sọ yí pé nǹkan tó wà òkè ló ṣe. Ọlọ́run ò ní jẹ́ lórúkọ Jésù. Ó mọ èjì mi bí mo ṣe wà yìí. Ó mọ èjì tí máa pé níyẹ́ yìí. Ó sì yé yín sí. Mi rí wẹ̀rí. Mi rí wẹ̀rí. Láti tí mo ti délé ayé tí obìnrin àtọkùnrin máa ń bára wọn sùn. Wọ́n máa ń bára wọn sùn láti gbádùn ayé wọn ni. Kò ń ṣe láti ṣe ní fídíò. A sọ pé jẹ́nsí mi ò rí jẹ́nsí náà torí ẹ pé tó máa ṣe fídíò. Ẹ lọ wo banga ṣẹ̀kì irú jẹ́nsí yẹn. Ẹ lọ wo banga ṣẹ̀kì ẹ lọ wò dí tí wọ́n máa sọ pé òun ń ṣe fídíò. Òun á wá jù sórí social media láti lè fi popular bú popular wèrè skin ni lórí shamala skin shamalamala láti ẹ̀jẹ̀ skin tó gbá skin lórí shamalamala skin. Má ṣe wú ẹ̀ mọ́ o. Ó ti yẹ tó bá ń tí ẹ má ti ra ẹ̀ o. I'm telling you kò sẹ́ni kankan tó ṣe ẹ̀. Mo tún sọ Ẹniọlá má yẹ kán tí ẹ gbáyùn. Tó bá fẹ́ wọ́ ẹ sórí social media ìwọ ló máa jẹ lámbà pàláì. Wàá jẹ lámbà tó máa gbá skin tí ò ní sẹ́ni tó máa wọ̀n yá ẹ lọ́wọ́. Mélòó ló fẹ́ fi wọ̀n yá ẹ lọ́wọ́ náà ẹ̀? Kò sí. Rubbish. Let me tell you one thing. So, good afternoon, jare sister me. Let me tell you one thing. Tí obìnrin ò gbọ́dọ̀ máa ṣe. This is private and it should remain private. This is private. It should remain private. And it has to remain private. They call it private. It should be private. Mama gbé nǹkan tó ń pè ní private, mama gbé wá sí public. Nuisance ni. Àìwé náà máa sọ pé òun wà nílé ọkọ. Ọkùnrin olófẹ́ tó bá kí n ṣe engineer kòrò. Ọkùnrin olófẹ́ fẹ́ ìwọ tó bá kí n ṣe engineer kòrò. Ta ló fẹ́ fẹ́ wọ ní ìyàwó? Ta ló fẹ́ fẹ́? Ìwọ tó yẹ kó tó bá ní slight opportunity lásán kó o máa jó lásán wàá máa ti ọyàn bọ ẹni tó ń jó lẹ́nu. Ó dẹ̀ ló lọ́kàn lé. Kó o so mọ́ ọkùn kó o kí wọn lásán wàá kí ọyàn bọ̀ wọ́n lẹ́nu. Ó dẹ̀ ní o lọ́kàn lé. Housewife gbọ́dọ̀ máa wà decent ní anytime, any day, anytime, any day. O gbọ́dọ̀ máa wà decent. O gbọ́dọ̀ portray decency. Decency ẹ gbọ́dọ̀ pé. O gbọ́dọ̀ ní decency lára. They need to see that housewife in your body.
Oshori buruku to ṣe yẹn ló fẹ́ ká emulate lórí social media. You want us to emulate it. You want to force it on people. Àwọn èèyàn ṣá máa ń ṣe. Àwọn èèyàn ń ṣe o. Wọ́n ṣe nínú ọtí mo ti wá mi ìrẹ́ ní kankan tó ṣe. Nínú ìran mi ìrẹ́ ní tó ṣe. Ìran bàbá mi, ìran ìyá mi kò sẹ́ni tó ṣe. Kò sẹ́ni tó ṣe irú ẹ̀. Ìran gidi ò ṣe é fowó rà. Ojúwe ilé tó ti jáde fún òṣì tó ṣe yẹn. In the name of mo fẹ́ fẹ́. Ojúwe bí láti ìjọ́ tí mo ti mọ̀ ẹ́ Sisi Alagbo lórí social media. Oh, trend ní dáradára rí. Ìbùkún nìkan ló máa fi trend. You want to be famous by force. Oh, be famous yẹn ló máa ta àgbo yẹn fún ẹni. You just want to spoil the things tó wà nínú gbèsè ayé. Ó fẹ́ bàjẹ́. Owó ṣípín tó níyẹn ó fẹ́ bàjẹ́. You see your pride? Pride go before fall. What's the answer? Pride don't man jẹ́ kéèyàn ṣubú ni. Lọ bẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe pride. Lọ bẹ̀ lọ́wọ́ wọn. Where are they today? Kò sẹ́ni tó ń gbọ́ wọn mọ́. Kò sí. Kò sẹ́ni tó ń gbọ́ wọn mọ́. Kò yẹ ń sìn. Tó bá ń ṣe nǹkan, tó máa sọ fún ẹ pé kíní yóò dáa. Má lọ bá blogger. Bí ẹ bá mi jáde, ẹ bá mi bà tẹniyẹn jẹ́, ẹ bá mi bàjẹ́, ẹ bá mi bà tẹniyẹn jẹ́. Listen. Nǹkan tí ẹni yẹn sọ kò lè pa ẹ́. Just listen. Nǹkan tó lè kọ́ nínú ẹ̀ mú kọ́. Mú kọ́. Bẹ́ẹ̀ ṣe fún mẹ́wàá láká náà nìyẹn. Tẹ́bẹ̀ sí bá ti mẹ́wàá láká jẹ́. Tẹ́bẹ̀ sí sọ pé ó ti fọ́kọ mẹ́wàá, ó ti fọ́kọ 20, ó ti ṣe gbá. Tẹ́bẹ̀ sí sọ̀rọ̀ nípa bàbá ẹ̀. Ẹ bu títí tẹ́ tún sọ̀rọ̀ nípa bàbá ẹ̀.